Ayé ń lọ à ń tọ̀. Ìgbà kan ń lọ, ìgbà kan ń bọ̀. Àkókò kò dúró dẹni kankan o. Kí ni o ti gbé ṣe lénìí? Kí ni o ti bẹ̀rẹ̀ lónìí? Èèyàn mélòó lo ti pa lẹ́kún lénìí? Àbí èèyàn mélòó lo ti pa lẹ́rìn? Kí ni ìgbésẹ̀ tó ti gbé láti ní ìlọsíwájú? Àbí kí ni ìgbésẹ̀ tó ti gbé láti ran ẹnìkan lọ́wọ́ láti ní ìgbélọsíwájú? These are the questions we should ask ourselves. Ǹjẹ́ a ti ẹ̀ lè farawé o? Àbí ǹjẹ́ a ti ẹ̀ lè fi ìwà jọ́? Ẹ jẹ́ ká máa bira wa. Am I driven by what I think? Or am I driven by what I see? What really moves me? Or am I even dreaming at all? Or am I even driven at all? These are the questions to ask. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, tá a bá jáde nílé lówùúrọ̀ àbí lọ́sàn-án àbí lálẹ́, ó yẹ ká mọ̀ bóyá ọjọ́ òní o, mo sì ní energy láti face ẹ̀. Àbí mo kàn ń lọ, nǹkan tẹ́ni bá wá wá, ká máa bá yípo bẹ́ẹ̀. Ṣùgbọ́n nílé ayé tá wà yìí, ẹni tó bá dúró lójú kan, ibẹ̀ làwọn ẹgbẹ́ ẹ á fi sí o. Fún ìdí èyí, whatever you are doing, ẹ jára mọ́, ẹ múra sí i, ẹ má dúró lójú kan. Ẹ jẹ́ ká ní ìlọsíwájú. Ẹ jẹ́ ká ro èrò rere sí ara wa, sí àwọn ènìyàn wa, sí àwọn tó wà nítòsí wa. Àníṣẹ́, ká gbé ìgbésẹ̀ fún ìlọsíwájú tiwa, ká tún gbé ìgbésẹ̀ fún ìlọsíwájú ẹlòmíì. Gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara, gẹ́gẹ́ bí aládùúgbò, gẹ́gẹ́ bí tẹ̀gbọ́n-tàbúrò, gẹ́gẹ́ bí ẹni tó lọ́hun jọ ṣẹ̀dá. Ẹ má jẹ́ ká ro ẹnikẹ́ni pín o. Nítorí pé béèní ṣe rí, ọ̀la ò ní rí bẹ́ẹ̀. Ibi tó bá wà lénìí, ibẹ̀ kọ́ ló máa wà lọ́la. Ẹni tó bá rán ọ́ lọ́wọ́ lónìí, ó lè má ṣe òun ló máa rán ẹ lọ́wọ́ lọ́la. Ìwọ tán bá rán lọ́wọ́ lénìí, ó lè jẹ́ ìwọ ló máa rán yàn lọ́wọ́ lọ́la. Ayé ń lọ ni, òbírí láyé. Ẹ̀yin ọmọ Yorùbá, tẹ́ ń gbọ́ èdè mi, ẹ jẹ́ ká máa ṣe dáadáa.